Hello, sir. Our Father, we are grateful. The President, sir, we are grateful. We understand your commitment to our safety, and we appreciate all you did for us. We could see your hand. Thank you very much. And every security operative, they tried so much, and that is why we are still alive now. We are very grateful unto you. Thank you very much. May the Lord continue to be grateful. God bless you, sir. God bless you, sir. We are so grateful. Ìròyìn ayọ̀, ìròyìn ìdùnnú ṣubú láyọ̀ nílùú Ògbómọ̀ṣọ́. Adupe o. Bàbá wa President Bola Ahmed Tinubu, a máa kí yín ẹ ṣé. A kí yín. Téèyàn bá ń sọ pé olórí, àwọn tó yẹ ká pè lólórí rèé. Àwọn kan á fẹ́ máa ba ìjọba jẹ́ mọ́ọ̀yàn lọ́wọ́. Àmọ́ tọ́lọ́run bá ti yan olórí tó gbọ́n, yóò padà borí náà ni. Bàbá wa President Bola Ahmed Tinubu, kò ní bàjẹ́ fún yín lágbára Ọlọ́run. Wọ́n ti fi àwọn ọmọ tí wọ́n jí kó ní Oríire local government nílùú Ògbómọ̀ṣọ́, wọ́n ti fi wọ́n sílẹ̀ o. Wọ́n ti fi wọ́n sílẹ̀, wọ́n ti dé láyọ̀ àti àlàáfíà. Ẹ wá rí gbogbo ẹ̀yin security personnel, a kí gbogbo yín. Torí tí wọ́n bá gbéṣẹ́ fún yín, tẹ́ ẹ̀ bá ṣe náà kò sí ohun tá a fẹ́ ṣe sí. In fact, ìdùnnú ló ṣubú láyọ̀. Bàbá wa Bola Ahmed Tinubu, ṣèyí ò ní kú mọ́ yín lójú o. Àdẹ̀ ní rí wàhálà lágbára Ọlọ́run. Ẹ wá rí gbogbo àwọn tó kù náà tí wọ́n wà láhàámọ́. Ọlọ́run yóò bá wa tú wọn sílẹ̀ láyọ̀ àti àlàáfíà. Ilẹ̀ Yorùbá kò ní bàjẹ́, Nàìjíríà lápapọ̀ kò ní dàrú. Gbogbo àwọn ọmọ Yorùbá lápapọ̀, ẹ jẹ́ a ṣera wa lọ́kan. Ẹ rí i pé nígbà tá a ṣera wa lọ́kan, tá a pariwo lọ́tún, tá a pariwo lósì, àwọn ọmọ yìí jáde lágbára Ọlọ́run. Gbogbo ogun tó ti ṣẹ́ kò ní gbérí mọ́ o. Bàbá wa Bola Ahmed Tinubu, a kí yín púpọ̀. A sì kí gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlúùlú, gbogbo ẹ̀yin tí wọ́n ti sọ lẹ́nu lórí ọ̀rọ̀ yìí. Bàbá wa mọ́mọ́ àgbálẹ̀ Ògbómọ̀ṣọ́, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín o. Bàbá wa ọba Gandhi Afọlábí Orúmọgẹ̀gẹ̀, kábíyèsí o, kábíyèsí o, kábíyèsí o. A kí ẹ̀yin náà, Ọlọ́run ní jó bàjẹ́ fún yín. Torí pé ẹ̀yin méjèèjì yìí kò sí ohun táyé ò sọ tán. Kò sí ohun tí wọ́n sọ tán. Wọ́n lè ní ìmáàmù ní, wọ́n lè lọ́ba ní, kò sí ohun tí wọ́n sọ tán. Àmọ́ Ọlọ́run ọba ó padà wá dójú ti gbogbo àwọn tí wọ́n ń sọ ìsọkúsọ nípa ẹ̀yin bàbá méjèèjì yìí. Bàbá wa mọ́mọ́ àgbálẹ̀ Ògbómọ̀ṣọ́, bàbá wa ọba Gandhi Afọlábí Orúmọgẹ̀gẹ̀, kábíyèsí. Ọlọ́run ní jó bàjẹ́ fún yín, ìlú ò ní túká mọ́ yín lórí lágbára Ọlọ́run. Ẹ wá rí bàbá wa Bola Ahmed Tinubu, a tún kí yín lẹ́ẹ̀kan sí, a kí yín lẹ́ẹ̀kan sí, a kí yín lẹ́ẹ̀kan sí o. Gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú ìlú náà, gbogbo ẹ̀yin olóyè nínú ìlú náà, gbogbo ẹ̀yin tẹ́ kì í ṣolóyè tẹ́ ẹjọ́ lówó nínú ìlú náà, tẹ́ ẹ nọ́pá, tẹ́ ẹ nọ́sẹ̀, tẹ́ ẹ lóríṣiríṣi, àti gbogbo àwa tá à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. Ọlọ́run ò ní jẹ́ ká kó sọ́wọ́ ayé o, kò ní bàjẹ́ fẹ́ nìkọ̀ọ̀kan wa. Ilẹ̀ Nàìjíríà kò ní dàrú. Bàbá Bola Ahmed Tinubu lẹ́ẹ̀kan sí.